Ní alẹ́ òní, Ààrẹ Muhammadu Buhari sọ wípé olórí àwọn eṣinòkọkú Boko Haram ti gba àpalára. Gómìnà Akínwùmí Àǹbọ̀dé fún àwọn kọ̀ǹgílá ní gbèdéke oṣù kejìlá láti parí àwọn iṣẹ́ àkànṣe. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu bẹ̀rẹ̀ ìwádìí lórí dídarí oúnjẹ tó tọ́ sí àwọn tí kò nílé lórí gba ibòmíràn ní ìpínlẹ̀ Borno. Àwọn ọ̀dọ́ gbégi dínà fún ìyàwó gómìnà ní ìpínlẹ̀ Kogi. Ẹ kú dédé àsìkò yìí, àsìkò iṣẹ́ àtòrọ̀. Ìròyìn jákèjádò ló ń dé sí etí ìgbọ̀yín láti iléeṣẹ́ amóhùnmáwòrán Orisun. Rájí Sekinat ló ń tọ́pín ìròyìn ọ̀hún rèé lẹ́sẹẹsẹ. Ààrẹ Muhammadu Buhari ti sọ wípé àwọn ọmọ ogun ojú òfurufú ilẹ̀ Nàìjíríà ti dá àpá sí ara Abubakar Shekau nígbà tí wọ́n kọjú ìjà sí àwọn eṣinòkọkú Boko Haram nínú igbó níbi tí wọ́n farapamọ́ sí. Ní ibi àpérò kan tó wáyé ní orílẹ̀-èdè Kenya, ni ààrẹ ti fohùn léde pé Abubakar Shekau ti fi ara pa yánnayànna nínú ìgbódòrógún pẹ̀lú àwọn ikọ̀ ọmọ ogun ojú òfurufú orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ sọ wípé àwọn alákatakítí Boko Haram ti yọ Shekau kúrò gẹ́gẹ́ bí olórí ikọ̀ náà, àti àwọn ISIS sì ti fi Al-Banawi jẹ́ olórí tuntun fún àwọn eṣinòkọkú ọ̀hún. Al-Banawi ni ó jẹ́ ọmọ Mohammed Yusuf tí ó dá ẹgbẹ́ Boko Haram sílẹ̀, tí àwọn ikọ̀ ISIS sọ wípé òun ni olùdarí tuntun fún àwọn agbésùmọ̀mí ọ̀hún. Ní ibi àpérò ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ tí ilẹ̀ Tokyo ní Japan gbé kalẹ̀ láti ní ìbáṣepọ̀ tó gúnrégé pẹ̀lú ilẹ̀ adúláwọ̀, ni ààrẹ Muhammadu Buhari ti sọ ọ̀rọ̀ náà. Ó sì sọ wípé òun ṣetán láti jókòó ìdúnàádúrà pẹ̀lú àwọn olórí Boko Haram láti gba àwọn ọmọbìnrin Chibok padà. Bákan náà ni ààrẹ tún kìlọ̀ fún àwọn ajìjàǹgbara tó ń fojoojúmọ́ bẹ́ ọ̀pá epo láti dẹ́kun ìwà àbàjẹ́ náà wípé láì jẹ́ bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ yóò gbódóróṣọ pẹ̀lú wọn bí wọ́n ti ṣe pẹ̀lú àwọn agbésùmọ̀mí Boko Haram. Ní báyìí ẹ jẹ́ ká lọ pàdé Adédèjì Adédayọ̀ bí ó ti máa fún wa níròyìn láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun ti rọ àwọn ènìyàn ìpínlẹ̀ náà láti ronú jinlẹ̀ lórí ìpínlẹ̀ Ọ̀ṣun látìgbà tí wọ́n dá sílẹ̀ ní ọdún 25 sẹ́yìn. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú náà ṣe sọ, ó ní àsìkò yìí ló pè fún kí oníkálukú ó ronú jinlẹ̀ lórí ìdàgbàsókè tó ti dé bá ọrọ̀ ajé, ẹ̀kọ́, iṣẹ́ àgbẹ̀ àtàwọn ohun amáyédẹrùn láti lè jẹ́ kí wọ́n mọ ipa tí àwọn ìdàgbàsókè yìí kó lọ́wọ́lọ́wọ́ àti ipa tí yóò kó lọ́jọ́ iwájú ìpínlẹ̀ náà. Ó fi kún pé ọdún 6 sẹ́yìn nínú ọdún 25 tí wọ́n ṣe ìdásílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun, ó jẹ́ ọdún tí ìpínlẹ̀ Ọ̀ṣun gbàràdà kúrò ní ìpínlẹ̀ òṣìṣẹ́ ìjọba nìkan sí ibùdó ìdókòwò láàrin gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí. Ó ṣàlàyé síwájú sí pé ọrọ̀ ajé, ẹ̀kọ́, ohun amáyédẹrùn nípínlẹ̀ Ọ̀ṣun ló ti ní àkọsílẹ̀ ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ láàrin oṣù kọkànlá ọdún 2010 títí dàsìkò yìí nínú ìtàn. Ó tẹ̀síwájú pé àìlè kóra ẹni níjàánu, ìnákúnà tó wọ́pọ̀ nínú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láàrin ọdún 2013 sí ọdún 2015 àti owó epo tó já wálẹ̀ ní ọjà àgbáyé ló ṣokùnfà àkùdé nípínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ gẹ́ ló ní láì fi tàwọn àkùdé yìí ṣe, a ó rí i dájú pé ìpínlẹ̀ Ọ̀ṣun ti ní ìdàgbàsókè lásìkò tí ìjọba gómìnà Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá ti bẹ̀rẹ̀. Lákòótán, àtẹ̀jáde náà fi léde pé ìdàgbàsókè tó ti dé bá ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 6 sẹ́yìn ó ju ìlọ́po méjì àṣeyọrí ọdún 19 lọ kí Rauf Arẹ́gbẹ́ṣọlá tó gbàjọba lọ́dún 2010. Láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Adédayọ̀ Adédèjì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun. Ó jẹ́ bó ṣe jẹ́ bí Adédèjì Adédayọ̀ ti fún wa níròyìn láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Akínwùmí Àǹbọ̀dé ti ìpínlẹ̀ Èkó ti fún àwọn kọ̀ǹgílá agbaṣẹ́ṣe ní gbèdéke oṣù kejìlá láti parí àwọn àkànṣe iṣẹ́ tí wọ́n ń ṣe fún ìjọba ìpínlẹ̀ náà. Ọ̀rọ̀ gbèǹdéke yìí ni gómìnà ìpínlẹ̀ Èkó sọ nígbà tó lọ ṣe àbẹ̀wò sí afárá ẹlẹ́sẹ̀ òjòdú sí Bẹ́gà tí iṣẹ́ sì ń lọ lọ́wọ́ lórí rẹ̀. Gómìnà Akínwùmí tí ó kò wọ́rin pẹ̀lú àwọn kọmíṣánná fún iṣẹ́ òde àti iṣẹ́ àkànṣe ìlú, ìyẹn onímọ̀ ẹ̀rọ Ganiu Johnson àti akọ̀wé àgbà iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tó ń rí sí iṣẹ́ òde, ìyẹn onímọ̀ ẹ̀rọ Ajíbádà Kastabade Adébọ̀wálé, ni ó ti sọ wípé ó di dandan fún àwọn kọ̀ǹgílá ọ̀hún
láti parí iṣẹ́ afárá òjòdú sí Bẹ́gà títí oṣù kejìlá ọdún yìí nítorí ojúnà náà jẹ́ ọ̀nà àbáwọlé pàtàkì sí ìlú Èkó. Ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé fífẹ̀ ojú òpópónà Bẹ́gà wà lára ìgbésẹ̀ láti ṣe òpópónà márosẹ̀ tí ó gùn tó 700 mítà ní èyí tí yóò so ojúnà Ọmọlé phase 2 mọ́ Màgódò phase 1 àti Olówóòrà láti dín súnkẹrẹ fàkẹrẹ kù nípínlẹ̀ Èkó. Ojúnà ọ̀hún tí wọ́n sọ wípé yóò ní kòtò ìdaminù geere pẹ̀lú ẹ̀gbẹ́ kan tí àwọn èrò ẹlẹ́sẹ̀ yóò máa rìn pẹ̀lú iná ojú pópó ní gbogbo agbègbè rẹ̀ yóò fẹ̀ tó mítà 6 tí yóò sì lè gba ọkọ̀ méjì lẹ́ẹ̀kan náà. Bákan náà ni gómìnà Àmbọ̀dé tún pàṣẹ pé kí àwọn kọ̀ǹgílá náà fi irin ṣe bárékè yí afárá náà ká kí ó lè dáàbò bo àwọn tó ń gba orí rẹ̀. Lákòótán, gómìnà Àmbọ̀dé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ti tún ojúnà Wákàtí Àdúrà àti Ìjàyè pẹ̀lú ojúnà Ìṣẹ́rí ṣe láti dín súnkẹrẹ fàkẹrẹ kù. Adíje dupò alága yanyan nínú ẹgbẹ́ òṣèlú PDP, olóyè Raymond Aleogodopesi ti sọ wípé ipò alága káfàtà náà jẹ́ èyí tí ẹgbẹ́ náà pín fún apá ìhà gúúsù orílẹ̀-èdè yìí pé kì í ṣe apá ìhà gúúsù ìwọ̀ oòrùn. Ó tún sọ wípé ipò ààrẹ ni wọ́n ti pín fún apá ìhà àríwá. Nígbà tí olóyè Dọ̀pẹ̀sí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ni ó yànnàná àwọn ipò tí wọ́n pín fún àwọn apá kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó sọ wípé àwọn oníròyìn ló ń da gbogbo rẹ̀ pọ̀ mọ́ra wọn. Ipò ẹni tí yóò jẹ́ alága yanyan ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún kì í ṣe fún àwọn tó wá láti ìhà gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí bí kò ṣe fún àwọn tó wá láti ìhà gúúsù ni ó láǹfààní láti díje dupò náà. Ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé bákan náà ni ẹni tí yóò dupò ààrẹ orílẹ̀-èdè yìí lábẹ́ àsíá ẹgbẹ́ náà gbọ́dọ̀ wá láti ìhà àríwá nítorí pé bí ẹgbẹ́ náà ṣe pín kalẹ̀ nìyẹn. Olóyè Dọ̀pẹ̀sí wá ń sọ wípé òun ń díje dupò alága náà kí òun lè mú gbogbo ọmọ ẹgbẹ́ náà wá ní ìṣọ̀kan láìsí ìjà kí àwọn sì lè kó gòjá nínú ìdìbò ààrẹ tó ń bọ̀ ní ọdún 2019. Ó tẹ̀síwájú wípé ẹgbẹ́ òṣèlú PDP nìkan ló lè pèsè ohun tí àwọn ọmọ Nàìjíríà ń fẹ́ wípé kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí gbárùkù sí ẹgbẹ́ àwọn. Ní báyìí Dáṣàràfà ti wà lójú òpó bí ó ti mọ jábọ̀ fún wa láti ìpínlẹ̀ Kwara. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti náwó gan àwọn méjì kan tí wọ́n fura sí wípé wọ́n ń jẹ́ orúkọ olórúkọ eléyìí tẹ́lẹ̀ òyìnbó ń pè ní impersonation níbi ìdánwò ìgbaniwọlé ṣiṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń lọ lọ́wọ́ ní tòró ti bu ilẹ̀ Nàìjíríà. Wọ́n ṣèlérí wípé àwọn méjèèjì ọ̀hún ni yóò kojú ìdíyàjẹ tó le koko tí wọ́n bá fi fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn ọ̀hún. Alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Ọ̀gbẹ́ni Àjàyí Ọ̀kásánmi ló sọ léyìí di mímọ̀ fáwọn oníròyìn nílé ẹ̀kọ́ àwọn ọlọ́pàá èyí ní police training school tó wà nílùú Ìlọrin ní olúùlú ìpínlẹ̀ Kwara nígbà tí Ọ̀kásánmi jábọ̀ wípé 250 èyí ní 2150 olùkópa ni ó perégedé láti kópa nínú ìdánwò àjọ ọ̀hún eléyìí tó ń lọ lọ́wọ́ wáyé.